ẹnlẹ́ ń bẹ̀ ọ̀hún ẹ kú gbádùn àsìkò yìí ṣáláàfíà lẹ́wà ọ̀ọ̀dẹ̀ ọdún bí o ẹ̀tún kó àmójúbà mi lọ́sẹ̀ yìí a kó àmójúbà ara wa àdúpẹ́ lọ́wọ́ adẹ́dá àṣẹ̀bà lọ́wọ́ àṣẹ̀dá eléyìí tó jẹ́ kí a tún wà lókè èèpẹ̀ tí ò tí ì jẹ́ kí wọ́n pa orúkọ wa dà àsọpẹ́ ẹ̀ ṣe o àmọ́ lóore o ẹ kú àmójúbà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kolawole Ladoke lórí Akagbadun Litireso Yorùbá náà ni ẹ ṣeun ẹ má jẹ́ ń dènà pẹnu àròjọ mùsùlùkùn pàápàá náà láṣẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bá a ti ń ṣe gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ti ń ṣètò náà lẹ́ ń wò wáyé live and direct bí àṣà àwọn olóyìnbó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ ǹlẹ́ o ẹ kú rọ̀lẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ káàárọ̀ o káàkiri ibi tẹ́ ẹ ti ń wò mí déédé àsìkò tó bá bá yín tó ẹ kú àmójúbà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kolawole Ladoke lágbára lọ́wọ́ Ọlọ́run àní dènà pẹnu pàápàá òun náà ni a ṣe gẹ́gẹ́ bí mo ti sọ fún yín Akagbadun Litireso Yorùbá la pé kí ni tí ó jẹ́ ọ̀rọ̀ ìyànjú ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ tí ń wò mí ìkànnì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lẹ ti ń wò mí o ẹ ń wò mí ní YouTube at Kola Ladoke ó nìkan ni eléyìí tí ẹ fi ń wò mí ní YouTube tó bá jẹ́ TikTok at Akolawole òun náà ni ẹ fi ń wò mí Facebook gbogbo yín lẹ mọ̀ bí ṣe ń lọ ibẹ̀ náà láti ń wòra wa káságbá yìí àní súra wa lágbára lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ sì ni àní jọra wa lójú toríjọ́ tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní jọra rẹ̀ lójú ìgbéraga ti dénú Ọlọ́run ọba ò sì ní jẹ́ kí ẹ̀mí ìgbéraga kó wọnú ayé gbogbo wa kí ni tá a fi gbára wa níyànjú ní pápápá ìlara kí ni Yorùbá ń pè ní ìlara ìlara ni kí èèyàn ṣàmọ́ bínú èèyàn láì nídìí fún bí àpẹẹrẹ bóyá ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ ò ṣe dáadáa tó wá ń bínú ẹ̀ láì nídìí ìlara yìí wọ́pọ̀ láàrin àwa ọmọnìyàn fún bí àpẹẹrẹ gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ìlara yìí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ń kó bá ẹni tó ń ṣe ìlara ìlara yìí ọ̀pọ̀lọpọ̀ ìpalára náà ló ń kó bá ẹni tó ń ṣe ìlara àwọn àbúrò a máa lara ẹ̀gbọ́n ẹ̀gbọ́n a máa lara àbúrò kí lẹ ti ríro eléyìí sí nígbà tí ọmọ ìyá tí wọ́n bá ń lara ara wọn nígbà tí àwọn àbúrò tí wọ́n bá ń lara ẹ̀gbọ́n wọn nígbà tí ẹ̀gbọ́n tí bá ń lara àbúrò nígbà tí ọ̀rẹ́ sọ̀rẹ́ tí wọ́n bá ń lara ara wọn nígbà tí ọkọ àtaya tí wọ́n bá ń lara ara wọn bẹ́ẹ̀ ṣe ń wò mí bí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí bákan náà ẹ̀wẹ̀ bí n bá sì ti ń rorúkọ yín náà ni wọ́n máa lù yín lọ́gọ ẹnu ẹ má bínú pé n ò láǹfààní láti ṣe ìfáàrà tó pọ̀ láàárọ̀ yìí àárọ̀ làwa wà ní àhín mò ń múra àti lọ jọ́sìn ni ẹ má bínú náà ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àní dára wa lágara pápápá òun náà là á ṣe àṣìṣì sọ́ọ́lì olúgbilé olólùfẹ́ mi àtọjọ́ tó pẹ́ ẹ má bínú mo rí pé yín o n ò sí níbi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà ni mo rí tẹ́ ẹ pè mí lánàá ojú òní tì yín gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ìlara kì í ṣe tó tọ́ o láàrin ọmọnìyàn ewu tó rọ̀ mọ́ ìlara pọ̀ ẹ̀dá tó bá ní ẹ̀mí ìlara ikú ìjìnà sírú wọn ẹ̀dá tó bá ní ẹ̀mí ìlara irú wọn wà ní bèbè ìdààmú irú wọn wà ní bèbè àìnífọ̀kànbalẹ̀ bí mo ti ń ṣètò yìí ẹ bá mi pín in kó kárí ilé kó kárí oko kí àwọn èèyàn lè láǹfààní láti máa wò wá ketekete bí má sì ti ń rorúkọ yín n ó máa lù yín lọ́gọ ẹnu ẹ ṣeun tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tiwa. mo ń sọ lọ lórí ìlara ni ìlara ohun tó burú gbáà ni bí èèyàn bá ṣe rere ẹ bá yọ̀ kiri ó lè kàn yín náà bí èèyàn bá ṣàṣeyọrí kan ẹ bá yọ̀ kẹ́yìn náà ó lè ní àṣeyọrí ẹ rí i pé èèyàn ṣàṣeyọrí ẹ wá ń bínú ẹ̀yin kan wá kóra yín jọ sí kọ̀rọ̀ ọbì kan ẹ wá ń larí mọ́gànná ó ṣe jóun ló ṣàṣeyọrí bá bí ọ̀bá jóun kọ́ ta ni ìbàjẹ́ nígbà tó wá ń lara títí ẹ̀ ó ṣe gbìyànjú kó o bá yọ̀
kó o wo ọ̀nà tọ́lọ́run ó gbà tí ó fi ṣàánú tiẹ̀ náà. Ẹ̀mí ìlara kì í ṣe ẹ̀mí tó dáa bí ti wulẹ̀ kó kéré mọ́. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá sì ní ẹ̀mí ìlara, irú wọn kì í tẹ́gbẹ́, irú wọn kì í tọ́gbà, irú wọn kì í ní ìlọsíwájú. Ìlara yìí náà ni ó mọ wà lókàn àyà wọn nígbà gbogbo. Ìlara yìí náà ni wọ́n kọ ságbárí débi wípé àwọn gan ò ní mọ̀gbà tó yẹ kí wọ́n ó ṣe nǹkan rí, àwọn gan ò ní mọ̀gbà tó yẹ kí wọ́n ó gbé ìgbésẹ̀. Ìlara kò dáa o. Gbogbo ẹ̀dá tó bá ní ẹ̀mí ìlara, arániyáyá bó o ní láti ìlú Ìṣẹ̀yìn, ó ní àṣeyọrí o. Ẹ bá mi pín in kó kárí ilé kó kárí oko. Bí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí ketekete lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tá a wà yìí. Ẹ̀mí ìlara, ẹ̀mí tó burú gbáà ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ̀mí ìlara, tẹ́ ẹ bá ní lára, ẹ pààrọ̀ pọ̀dọ̀fín inú yín, kẹ́ ẹ mú kúrò ńbẹ̀ o, kẹ́yìn náà ó lè rọ́nà lọ. Ó tán lẹ́nu, ó kù níkù. Ní abala ibi tí n ó bọ́ sí yìí, òun náà ni a ti ń ka Litireso Yorùbá. Níbo la ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá tá a ṣètò gbẹ̀yìn? Ẹ rí wípé mò ń sọ fún yín nípa ọ̀gbẹ́ni kan eléyìí tó lóun kúrò nílé wípé òun fẹ́ dá wà níbi tóun ó ti lè ráàyè ronú. Nígbà tó dé inú igbó níbi orí àpáta, níbi tó ti pinnu lọ́kàn rẹ̀ pé òun fẹ́ lọ fún àkókò ìrònú, ó ṣe alábàápàdé ọkùnrin kan ńbẹ̀. Alábàápàdé ọkùnrin tó sì ṣe tó bá pàdé ńbẹ̀ yìí, eléyìí tí ò fún láǹfààní yìí, ibẹ̀ náà ni adé dúró. Nígbà tí ọkùnrin yìí tí wọ́n jọ bára wọn sọ̀rọ̀, ó wá di ẹni mímọ̀ rẹ̀. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá tá a ṣètò lọ́nà, ẹ jẹ́ á tẹ̀síwájú láti bẹ̀. Nígbà tí ó wí eléyìí, inú mi dùn bí ẹni tí wọ́n pè lẹ́jọ́ ẹ̀wọ̀n, ṣùgbọ́n tí adájọ́ dá láre nítorí mo rí ohun tí mò ń wá. Mo ṣe alábàápàdé ohun tí ó wù mí. Olódùmarè ó fi bọ́tà sí búrẹ́dì mi. Mo kí ọwọ́ bọ àpò mi nítòótọ́. Mo sì rí ohun ìkọ̀wé kìtìkìtì. Mo bá dọ̀bálẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ lọ. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá tá a ṣètò gbẹ̀yìn run, ẹ jẹ́ á tẹ̀síwájú. Àkàrà oògùn náà rọra fi ìdílé orí àpáta ẹ̀bá ọ̀dọ̀ mi. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí ọdẹ. Ó ní àkàrà oògùn ní orúkọ mi nítòótọ́. Oníṣègùn ni bàbá tí ó bí mi ṣe. Bàbá aláwo sì ni pẹ̀lú. Oògùn kún inú ilé wa dí ẹnu. Bẹ́ẹ̀ ni nǹkan àbàmì ń bẹ níkọ̀rọ̀ iyàrá. Egbòogi ńlá ń bẹ lókè àjà. Onírúurú ohun àlàyé sì ní ń bẹ ní àgbàlá wa. Ẹni tí ó ní wárápá, bàbá mi wo wárápá fún un. Ẹni tí ó ní sòbìà, bàbá mi wo sòbìà rẹ̀ sàn. Ọ̀kẹ́ àìmọye àwọn adẹ́tẹ̀ ni bàbá mi sọ di gbajúmọ̀ nínú ilé wa. Bàbá mi fi ìyà jẹ Ṣànpọ̀nná. Ó fi àbùkù kan òkè ilẹ̀. Ó ba Làkúègbé lórúkọ jẹ́. Inú rírun di èrò ẹ̀yìn. Orí fífọ́ di ẹni kékeré. Ẹni ẹ̀yìn ń dùn kò lè sọ̀rọ̀. Ikọ́ ti sápamọ́. Aràn àyà ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Jẹ̀díjẹ̀dí dákẹ́ minimini. Ibà múni lọ́kàn. Ìrònú ti bá. Ìgbé ọ̀rìn doríkodò. Kúrúnà ń sọkún. Egbò ń pòṣé. Ifọ̀n ń fa ojúro. Òtútù ń kàánú. Asíwín obìnrin ń ṣe fáàrí. Wèrè ọkùnrin ń fá irùngbọ̀n rẹ̀. Abiyamọ ń bímọ pẹ̀lú àǹfààní. Abiyamọ ń rìn tayọ̀. Àwọn oṣó ń túbá. Àwọn àjẹ́ ń tọrọ àforíjì. Àwọn ẹlẹ́bọ lóògùn sì ń forí balẹ̀ níwájú bàbá mi. Ìwọ ọ̀rẹ́ mi, gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ ní ìjọ́sí, ògbólógbòó àjẹ́ ni ìyá mi. Ó máa ń fò lọ́sàn-án, ó ń fò lóru, ó sì máa ń fi agbárí ọmọ ènìyàn mu omi. Ìyá mi a máa fi apá ọmọdé jẹ àkàsù ẹ̀kọ. Ó ń fi ẹsẹ̀ àgbàlagbà jẹ ìrẹsì. Ó sì ti ń fi párí ẹ̀rẹ̀kẹ́ géńdé wa gàárì mu.
ìtàn bí bàbá mi ṣe fẹ́ ìyá mi yẹ ní sísọ, nítorí n kò tí ì sọ eléyìí nì fún ọ rí. Bẹ́ẹ̀ ni ìtàn dídùn náà ni. Kó àwọn nǹkan rẹ sítòsí kí o bẹ̀rẹ̀ sí ní kọ wọ́n sílẹ̀. Kò sí nǹkan nípa ìgbésí ayé bàbá mi tí n kò mọ̀, nítorí òun pàápàá kò jáfara nígbà tí ó ń bẹ lórí ilẹ̀ ayé. Bí bàbá mi ti sun iṣu síná, bẹ́ẹ̀ náà ni ó ń fi ojú wá ọ̀bẹ o. Bí ó ti wà ní ayé nígbà náà, ó máa ń ti ọ̀rọ̀ yìí mọ́ wa létí nígbàkúgbà pé ọkùnrin tí ó bá jí ní òwúrọ̀ kùtùkùtù, eléyìí tí ó bá gbé obìnrin lé igbá àyà rẹ̀, onírú ọkùnrin bẹ́ẹ̀ kò lè dé ibi gíga láéláé. Bákan náà, obìnrin tí ó bá jí ní òwúrọ̀ kùtùkùtù tí ó bá gbé ọkùnrin lé ọkàn àyà rẹ̀, onítọ̀hún kò lè di pàtàkì láéláé. Obìnrin tí ó jí ní kùtùkùtù tó gbé ọ̀ràn ọkùnrin lé ibi pàtàkì ọkàn àyà rẹ̀ kò lè di pàtàkì. Bẹ́ẹ̀ sì ni ọkùnrin tí ó tó àkókò àti lóbìnrin tí ó sì gbé ìgbésẹ̀ àti ní obìnrin, onítọ̀hún yóò dé ibi pàtàkì. Bákan náà ni obìnrin tí ó tó àkókò láti ní ọkùnrin tí ó gbé ọkùnrin sí àkàn àyà rẹ̀ yóò dé ibi pàtàkì. Ọkùnrin alábòsí tí ó fẹ́ alábòsí obìnrin tí ó gbé ọ̀ràn obìnrin sí àyà rẹ̀, alábòsí náà ni wọ́n jọ máa bára wọn ṣe. Obìnrin alábòsí tí ó fẹ́ alábòsí ọkùnrin tí ó gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì, ọkàn àyà rẹ̀ kò ní di pàtàkì láéláé. Ọkùnrin pàtàkì tí ó fẹ́ alábòsí obìnrin tí kò gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì, ọkàn àyà rẹ̀ yóò di pàtàkì láéláé. Obìnrin pàtàkì tí ó fẹ́ alábòsí ọkùnrin tí kò gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì, ọkàn àyà rẹ̀ yóò di pàtàkì. Ẹnikẹ́ni tí ó gbé ọ̀ràn ẹlòmíràn pàtàkì lé ibi pàtàkì, ọkàn àyà rẹ̀ yóò di pàtàkì láéláé. Bẹ́ẹ̀ ni bàbá mi máa ń sọ fún wa nígbà tí a wà ní èwe, nígbà tí a bá jókòó sí ibi ẹsẹ̀ rẹ̀ tó bá ń bá wa ṣeré. Bí mo sì ti ń sọ̀rọ̀ yìí, ìwọ ọ̀rẹ́ mi, díẹ̀ ló kù kí omi máa jábọ́ ní ojú mi o, nítorí mo rántí bàbá mi, olówó ayé arẹwà ọkùnrin. Ṣùgbọ́n ó di ọ̀la kí n tó máa bá ìtàn mi lọ. Ìtàn tí mo fẹ́ sọ fún ọ, ìtàn tí mo sọ fún ọ níjọ́sí, tí ìwọ kọ sílẹ̀ fún àwọn ọmọ aráyé wọn nì, ìtàn tara mi ni. Gbogbo wọn ṣe ọ̀rọ̀ díẹ̀ péré ni mo sì sọ nípa bàbá mi. Nítorí náà, ìwọ ọ̀rẹ́ mi, máa dìde kúrò ní orí àpáta níbi tí o dàyà délẹ̀ sí. Má ṣe jẹ́ kí àyà kí ó dùn ọ́ o. Mo mọ ilé rẹ, mò ń bọ̀ wá kí ọ lọ́la. Ìgbà tí mo bá dé ni n ó tún máa bá ìtàn bàbá mi lọ. Ó dọ̀la, kí Ọlọ́run jẹ́ kí a fi ire pàdé lọ́la. Báyìí ni ọkùnrin náà sọ. N kò sì rí mọ́. Wéré, èmi náà dìde lórí àpáta, mo bá ilé lọ. Lówùúrọ̀ ọjọ́ kejì, lẹ́yìn ìgbà tí mo fi mọ́ínmọ́ín mu ẹ̀kọ àgbàdo tútù tán, tí mo jókòó ní tèmi, tí mo rí àkàrà oògùn tí ó yọ sí mi gbùlà bí ẹbọra. Ó tún tẹ fìlà rẹ̀ síwájú bí ó ti máa ń ṣe. Fìlà rẹ̀ sì rí gọgọrọ bí ẹnu ẹyẹ. Ẹ jẹ́ ká dúró níbí fún ti òní. Mo dúpẹ́ pé òkun. Adéọlámí Ọlátúnjí, mo rí tẹ́ ń wò mí kétékété. Ta ni mo tún ń wò yìí o? Àwọn èèyàn pọ̀ ńbẹ̀. Ẹ ṣeun bí mo tiẹ̀ láǹfààní láti dárúkọ gbogbo wa. Bó ni ọmọ mi Ládòkè Ọláwálé Timothy, òun náà ń wò mí kétékété. Bí n ò láǹfààní láti dárúkọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tán, ẹ má fi bínú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àkókò ni ò gbà mí. Gbogbo yín pátá ni mo rí tí mo sì mọ̀ lóore. Ní àhín ládùúró fún ti òní. Eré gbogbo tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè ńgbà tá a tẹ̀síwájú. Títí ìgbà náà, àní sáré pàdé ara wa o. Ẹ ní gbọ́bi nítorí tèmi, èmi náà ò ní gbọ́bi nítorí tiyín.
pẹ̀lú ire àti ayọ̀ ńlá fi pàdé olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ire o.